Ẹ̀kaalẹ́ àkùṣá látòrọ̀ ìdùmàrè yóò dé gbìyànjú aládé ìròyìn àṣálẹ́ dọ́sípìrín láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Olóòtú fọ́rẹ̀ Sàkírùdín Olújìmí Lawal àti olóòtú ọlọ́wà Olúwarántìmí Lálẹ́kan Òsìfẹ́sọ̀ ti Ìjẹ̀bú-Òde ti wà lára àwọn ìlàmúrẹ̀ lẹ́yìn tí àwọn olóyè méjèèjì búra ní iwájú olórí ìlàmúrẹ̀ Olísà Ìjẹ̀bú-Òde Olísà Rasheed Adéoyè Adésànyà. Ìfiolúwa àṣẹ olùpìsẹ̀ sí ilé Olísà níbi tí ìkàjẹ́ àti ẹran-bọ̀jẹ́ náà ti wáyé fún àwọn olóyè méjèèjì. Ṣáájú ní Àwùjalẹ̀ tó gbéṣẹ́ Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti yàn wọ́n sípò. Pẹ̀lú ìbúra yìí àwọn olóyè méjì ti di olóyè ìlàmúrẹ̀ ní kíkún ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Nígbà tí wọ́n dé ààfin Olísà ti ìlú Ìjẹ̀bú-Òde, àwọn olóyè ìbílẹ̀ méjèèjì náà lọ sí gbọ̀ngàn ààfin náà níbi tí wọ́n ti ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí pẹ̀lú Olísà ti ìlú Ìjẹ̀bú-Òde Abdulrasheed Adésànyà. Lẹ́yìn ìgbà náà ni àwọn olóyè méjèèjì olóòtú fọ́rẹ̀ olóyè Sàkírùdín Jìmí Lawal àti olóòtú ọlọ́wà olóyè Ọlálékan Òsìfẹ́sọ̀ pẹ̀lú wọn ní alága àwọn ìgbìmọ̀ tó ń delédè ìdí Àwùjalẹ̀ Olórogún Ṣání Kúkú àti àwọn yòókù lọ sí ibùdó òrìṣà níbi tí Olísà ti ṣe àṣà ìbílẹ̀ tí a mọ̀ sí ìkájúẹ̀ àti ẹran-bọ̀jẹ́. Ìkájú àti ẹran-bọ̀jẹ́ yìí jẹ́ àṣekágbá ètò yíyan àwọn olóyè ìlámùrè. Tí a kò bá gbàgbé, Àwùjalẹ̀ àná Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti yan olóòtú fọ́rẹ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde àti olóòtú ọlọ́wà ti ìlú Ìjẹ̀bú-Òde kí ó tó di pé ó pa ipò dà. Pẹ̀lú ìbúra yìí, àwọn olóyè méjèèjì yìí ti di olóyè ìlámùrè ní kíkún tí wọ́n sì gbọ́dọ̀ kópa níbi yíyan Àwùjalẹ̀ tuntun. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Blessing Adéoyè ní ó ṣe àtúpalẹ̀ ìròyìn. Àwọn àbájáde ìwádìí fi hàn pé àwọn ènìyàn tó ní ìpèníjà ọpọlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ìdá 21, níbi tí àwọn tó ní ìpèníjà náà tó ń gbé láàrin ìlú ti jẹ́ ìdá 18 tí àwọn tó ń gbé nígbèríko sì jẹ́ ìdá 28. Ahmad Fulani tàn mọ́lẹ̀ sí àwọn àbájáde ìwádìí náà àti àwọn ọ̀nà àbáyọ sí ìpèníjà ọpọlọ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ṣíṣe ìtọ́kasí pàtàkì sí díẹ̀ lára àwọn tó ní ìpèníjà náà ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Láti ṣe ohun tó nílò láwùjọ, àwọn ènìyàn tó ní àìlera ọpọlọ ni wọ́n ń pọ̀ sí lójoojúmọ́, pàápàá jùlọ nípa mímu àwọn egbòogi olóró èyí tí àwọn ọ̀dọ́ gùn lé lákòókò yìí. Ìwádìí ṣàfihàn pé ìmukúmu náà ti ṣàkóbá fún ìdá 4 lẹ́gbẹ̀lẹ́gbà àwọn ènìyàn tó wà láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó gbogbo jùlọ láàrin àwọn obìnrin àti agùnbánirọ̀. Nílùú Ògbómọ̀ṣọ́ fún àpẹẹrẹ, bí àwọn alárùn ọpọlọ ṣe ń pọ̀ sí ní kọni lóminú, èyí tó nílò àtiwá ojútùú sí. Òṣìṣẹ́fẹ̀yìntì kan nílé ìwòsàn fásitì Ìmọ̀ẹ̀rọ Alábòkè Akíntọ́lá ṣàpèjúwe pé àrùn ọpọlọ máa ń jẹyọ nípa àjogúnbá. Tí a bá rí ìyá tàbí bàbá tó bá ní, ó ṣeé ṣe kí àwọn ọmọ rẹ̀ ò ní ìpín nínú ẹ̀. Tá a bá rí ìyá àti bàbá tí wọ́n ní papọ̀, àánú ló kù tí àwọn ọmọ rẹ̀ tí ó pọ̀ tí ò ní ní àìsàn yìí, ó dàbí síkúsẹ̀ ni. So nígbà míì bẹ tí èèyàn bá ní ìjàmbá bóyá nípa ọ̀kadà tàbí nínú mọ́tò tàbí kéèyàn já lórí igi tàbí níbi tó ga, ó ṣeé ṣe kéèyàn ti bẹ̀ ní àìsàn ọpọlọ. Àti àwọn àtọ́fà bíi ìmukúmu, ìjẹkújẹ, igbó, Colorado, ice, tramadol and the likes tí ó kálukú mú káàkiri nísìn. So ó jẹ́ àwọn díẹ̀ nínú àwọn tí ó ń ṣe okùnfà àìsàn ọpọlọ. Ṣíṣe ìpolongo lóòrèkóòrè yóò mú kí àǹfààní wà fún ètò ìlera ọpọlọ. Tí ìmukúmu ọwọ́ ìjọba ló wà, kò sí ọlọ́dàáni kankan tó lè ṣe. Ìjọba nìkan ló lè fi òté lé pé gbọ́dọ̀ ta kinní yìí mọ́ tí ó sì ní í sí mọ́. Mo bẹ̀ẹ̀bẹ̀ kí àwọn ìjọba wa kan jọ kí wọ́n bá wa gbẹ́sẹ̀ lé gbogbo kan má jẹ́ kí wọ́n kó wá sí bóyá orílẹ̀-èdè àbí ká ṣòfin láti má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mu ọ̀rọ̀ bí àwọn Colorado olóró gbogbo ẹ̀. Àfojúsùn ètò tó ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́ àti pípín ní dandan látọ̀dọ̀ àwọn agbófinró ni yóò ṣe àǹfààní láti mú àdínkù bá àwọn ọmọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ètò fífi àwọn ọmọ sílé ẹ̀kọ́ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke dá sílẹ̀ ń so èso rere. Ní ṣíṣe ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ yìí, àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà gbé oríyìn fún gómìnà Adeleke fún ìsapá àti ìmúdàgbàsókè bá ètò ẹ̀kọ́. Fẹ́mi Afárégún jábọ̀ ròyìn ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Gbọ̀ngàn eré ìdárayá àwọn òkú St. Charles tó fọ́fọ́ fáwọn oríṣiríṣi orin, ijó,
nígbà tí ìpínlẹ̀ yìí ń gbàlejò àwọn ọkọ̀ fìdímọ́lé nínú ìwé ìròyìn lápẹ́ fún gómìnà tó bẹ̀rẹ̀ pẹ̀lú orin orílẹ̀-èdè yìí tí ètò àdúrà sì tẹ̀lé ayẹyẹ náà. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀, kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀nẹ́bùdí Pòlúwọlé tí tún ṣe olùgbàlejò ṣàlàyé ìfarajì ìjọba ìpínlẹ̀ yìí láti dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ yìí wà ní àlàáfíà àti wà ní àyíká tí ẹ̀kọ́ yóò ti rọrùn fún wọn. Ètò náà tó kó sínú ṣíṣe àfihàn ọpọlọ fáwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ yìí àti pàtàkì ẹ̀kọ́ àti gbígbé àṣà lárugẹ. Ọ̀rọ̀ ìwúrí tó wáyé láti ẹnu àwọn adarí ètò ẹ̀kọ́ bí ààrẹ fún àwọn olùkọ́ iléèwé girama, adarí àwọn òbí àti adarí àwọn ẹ̀kọ́ fìdímọ́lé nílé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì gbóṣùbà ràbàǹdẹ̀ fún gómìnà pẹ̀lú ipa ribiribi tí wọ́n ń kó láti jẹ́ kí ètò ẹ̀kọ́ kọ̀ṣẹ̀jáde nílẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀, gómìnà ilẹ̀ yìí Adémọ́lá Jackson Nurudeen Adeleke dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù ètò náà fún dúróṣinṣin ti ìjọba òun láti tún ètò ẹ̀kọ́ ilẹ̀ yìí sọgbẹ́nsọgbá tí ìkéde fún ètò náà wáyé pẹ̀lú ìkíni kú àtàrọ̀ láti ẹnu akọ̀wé àgbà. Ètò tá a ṣe ń bí ó ṣe pàtàkì nínú ètò ẹ̀kọ́ torí ibi tí ò bá ti sí ibi tí wàhálà bá wà ẹ̀kọ́ lè lọ ńbẹ̀, ibi tí àlàáfíà bá wà tí àlàáfíà ti jọba ńbẹ̀ ni ẹ̀kọ́ ti lè máa lọ síwájú. Ọkàn olùkọ́ á balẹ̀, ọkàn ọmọ ẹlẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ á balẹ̀, àwọn òbí kan tó rán ọmọ lọ sí skul ọkàn wọn á balẹ̀ wípé ọmọ sèfù ní skul. Ìdí nìyẹn tó yẹ pé ó jẹ́ pàtàkì nínú ètò ẹ̀kọ́. Kí wọ́n tó gbé jáde láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú lọ́kùnkúndùn láti rí i pé àwọn iléèwé wa kò sí wàhálà, kò sí jàgídíjàgan bíi tàtẹ̀yìnwá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà bàbá fẹ́ ṣe program báyìí inú fọ àyàfu la máa wà tá à ní rí ṣe báyìí. Àwọn ọmọ wọn ó ti dàrú, wọn ó ti ṣe gbogbo ẹ̀, kódà báwọn security bí wọ́n bá wà ńbẹ̀, ṣùgbọ́n lásìkò yìí lọ́wọ́lọ́wọ́ kò sírú ẹ̀ mọ́. Ẹ̀ka ètò ẹ̀kọ́ ilẹ̀ yìí àti kíka orin orílẹ̀-èdè yìí Blessing Ojo lórí ìfúnlẹ̀ sẹ́ńtì. Ìgbìmọ̀ tó ń ṣàkóso ọrọ̀ ajé orílẹ̀-èdè ti pinnu láti mú ìbáṣepọ̀ rẹ̀ lágbára sí pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti lè mú ìgbélárugẹ fún ọrọ̀ ajé àti ìpawọlé sí àpò ìjọba láìrọ̀gbọ̀kúlé epo rọ̀bì ní ìbámu ìlànà ìjọba àpapọ̀. Ní ìpàdé àkọ́kọ́ tí ìgbìmọ̀ náà ṣe ní ọdún 2026, ìgbìmọ̀ náà tún ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ kan tí yóò ṣe àmójútó ìmúṣẹ àṣẹ ààrẹ lórí bí wọ́n ṣe lè mú ètò náà wáyé. Abdulrahman Jibrila ló jábọ̀ ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ ní òyìn títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàárọ̀ o.